kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Seyi Makinde ni yóò ṣojú wa nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú APM yànnàná rọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Seyi Makinde ní ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ti fòǹtẹ̀lù gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún tó ń bọ̀. Ìkéde yìí ló wáyé níbi ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú náà tó wáyé nílùú gbọ̀ngàn ọ̀mọ̀wé àgbà Theophilus Ogunlesi tó wà ní àdójúkọ ilé ìwòsàn UCH nílùú Ìbàdàn. Ṣáájú Yusuf Dantalẹ, ẹni tí ó jẹ́ alága àgbà fún ẹgbẹ́ òṣèlú APM àtàwọn alága ẹgbẹ́ òṣèlú náà kéde wípé Seyi Makinde ni gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún fọwọ́ sí gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ ọ̀hún. Lẹ́yìn èyí ni alága ẹgbẹ́ òṣèlú APM fi ìwé ẹ̀rí olùdíje ti ẹgbẹ́ òṣèlú náà fún gómìnà Seyi Makinde. Ṣáájú ni igbákejì gómìnà ìpínlẹ̀ Bauchi Muhammad Jatau ti kọ́kọ́ kọrin kí gómìnà Makinde gẹ́gẹ́ bí ẹni tí ó nífọ̀n tí ó ní èékánná láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní pẹ̀lú bí ìdàgbàsókè ńlá ṣe ń bá ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ bí àwọn òpópónà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe rẹ́gí tó fi mọ́ àwọn ìdàgbàsókè mìíràn tó bá ìpínlẹ̀ Ọ̀yọ́, ó fi hàn pé Seyi Makinde yóò ṣe dáadáa tó bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá APM ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adélàjà Adéoyè nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ ní ìdàgbàsókè tí orílẹ̀-èdè yìí nílò kò lè wá láì ṣe wípé gómìnà Makinde di ààrẹ Nàìjíríà. Adélàjà ní iṣẹ́ takuntakun tí Seyi Makinde ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fi hàn wípé ó tó gbangba sùn lọ́yẹ. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà Seyi Makinde níbi inú òun ṣe dùn tó láti gba àsíá ẹgbẹ́ òṣèlú APM gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò ààrẹ ètò Nàìjíríà, pàápàá jùlọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kan òun lóminú. Makinde ní àìsí ìfọkànbalẹ̀, ọ̀wọ́n gógó epo, ebi, àìsí ààbò tó péye wà lára ìṣòro tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ń kojú. Ó ní ìgbésẹ̀ mìíràn gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí kò mọwọ́ mẹsẹ̀ wà ní ìgbèkùn àwọn agbébọn lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olórí aláàbò ìpínlẹ̀ Ọ̀yọ́. Mi ò ní agbára pátápátá lórí àwọn òṣìṣẹ́ àjọ aláàbò. Èyí ló fi fà á tí mi ò fi lè ja ìjà ààbò ìlú bó ṣe yẹ. Mo ṣèlérí láti ṣe àtúntò tó yẹ, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ ààbò. Tí mo bá di ààrẹ Nàìjíríà, mo ṣèlérí láti rí pé oúnjẹ wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. A ó bẹ̀rẹ̀ láti máa ṣe àkójọpọ̀ ìfitónilétí láti mọ bí a ṣe ń pèsè oúnjẹ kalẹ̀, ṣe àmójútó bí oúnjẹ yóò ṣe sàn wá ní yanturu lórílẹ̀-èdè yìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.